ọ̀dà ẹ jẹ́ kí n béèrè pé ọ̀rọ̀ iná ó jẹ́ nǹkan kan tó máwọn èèyàn lọ́kàn mi wàá mọ̀ bóyá iná tẹ̀yìn ń lò ọ̀tọ̀ ni kó má jẹ́ pé bóyá direct àmọ́ sọ pé èyí tẹ̀tẹ̀ pé iná tí lè yàtọ̀ àmọ́ irú ìgbà tẹ́ bá béèrè mo mọ iye epo tí mò ń rà ní ọ̀sẹ̀ tá a bá dẹ̀ ṣírò ẹ̀ gan. olóòtú gbogbo wa ní iná ìjó lára ẹrù bẹ́ẹ̀. níná tí wọ́n ta ṣe fúnra wa ìjọba orílẹ̀-èdè kẹrẹ́ ò ní iná tó ṣe fúnra wọn because gbogbo ọ̀rọ̀ ná ọwọ́ àwọn ìjọba àpapọ̀ ni ó wà. àwọn orílẹ̀-èdè àwọn náà gbìyànjú láti lè jẹ́ pé kí wọ́n lè ṣègbà tó bá lè ṣe ṣùgbọ́n ìjọba alápapọ̀ sì ti mú àwọn iléeṣẹ́ iná wọ̀nyẹn wọ́n ti tà fáwọn olókòwò. bẹ́ẹ̀ni. èyí tó ta yìí náà ó máa tún jẹ́ nǹkan tó dáa nítorí ó máa dàbí ọ̀rọ̀ orí tẹlifóònù ni. ẹ bá wo nígbà tí ẹ̀ ò tí ì ta tẹlifóònù tọ́bọ́ fẹ́ ṣe à ń pè lóyìnbó láti lọ sí marina lọ pè lóyìnbó bàbá lu tọrọ àwọn iléeṣẹ́ tẹlifóònù jọrọ lọ́wọ́ á ní ẹgbẹ̀rún kan la lò ọmọ mílíọ̀nù oníkálukú ọ̀ngbẹ sọ́tún ọ̀ngbẹ sósì nígbà tí ọ̀rọ̀ GSM dé gbogbo àlà ń jẹ àǹfààní ẹ̀ aláta ẹlẹ́rọ ọ̀ngbẹ fóònù káàkiri tí ọ̀rọ̀ náà bá dé ibi tó ń dé nísìnyí ìwọ̀nba ni àwọn ọmọ ara dísù wọn nítorí pé àwọn tó ń ta dísù tó ń gbó wọlé tó ń ta jẹrìtọ̀ tó ń gbó wọlé àwọn náà kó jọ náà ra gbogbo iléeṣẹ́ tà ń sọ yìí sí. àbí bóyá ẹ mọ̀ nù wọn bẹ́ẹ̀. ọgbẹ́ni wa ọ̀rọ̀ tẹ́lẹ̀ láwọn náà tó rà nù ètò àlẹ́ yìí àwọn ọ̀dẹ̀ tó ṣe kókó àwọn tó ń gbé dísù wọnú ilé so nísìnyí tí ọ̀rọ̀ bó ṣe rí yìí tọwọ́ fún ọ ní bí oṣù mẹ́fà sọ́dún kan ọ̀rọ̀ náà ó máa dóhùn gbàgbé tó gbé tí iná bá wà ilé iṣẹ́ á tún máa gbòòrò sókè gbogbo àwọn import toothpick láti China nítorí pé owó iná tá fi ń ra dísù epo tá fi ń rànú ẹ̀ ló ń jẹ́ kí àwọn nǹkan owó tó fi ń produce ẹ̀ kò wọ́n ṣùgbọ́n tí iná bá wà ibi tá a jókòó sí yìí ẹlòmíì lè dá fún àti kékeré lẹ̀ tá a lè máa produce tí ò ní ìdèrò púpọ̀ rẹpẹtẹ wọ́n pè ní cottage industry but nígbà tí o bá di síná gbogbo náà lè ń ṣe iná ló bá dé fọgànáísà iná bábà iná yàdẹsà iná so iná ṣe pàtàkì àwa náà iná bí o bá síná àlègbóhùn sáfẹ́fẹ́ so iná ṣe pàtàkì púpọ̀ ṣùgbọ́n àárọ̀ àwọn tó rà náà pé kò ṣe gírí láti lè jẹ́ kí àjàǹfààní tó rà ó máa wọ́n o mi ò gbẹ́ni wọ́n sọ̀rọ̀ o ó máa wọ́n o torí ọbẹ̀ tó dùn owó ló pa o ìdí mi lọ́kọ́ máa wọ́n ní pé nílé ilé ọ̀dọ̀ tèmi káàdì là ń lò a máa ń ṣọ́nà tọ̀ sí i ni kò dàbí ìta máa ń tọ́lẹ̀ láàárọ̀ tá a bá sí mẹ́ ibi tá a máa la máa fẹ́ lò náà la máa tọ̀ náà sí ibi tá a bá nílò náà máa pa náà ni bó ṣe máa dì tó bá yá nìyẹn nítorí pé àwọn tó bá kówó sí di owó aláfẹ́ jèrè bọ̀ kò ń ṣe ìtọ́ máa jẹ lẹ́ẹ̀kan náà èrè lọ títí ni ṣùgbọ́n àǹfààní á wà. àǹfààní á wà ó dà ẹ jẹ́ ká sọ̀rọ̀ nípa láìpẹ́ wọ́n sọ̀rọ̀ nípa mọ́tò wípé wọ́n fẹ́ fi kún tàríìfù tòkunbọ̀ tó ń wọ Nàìjíríà wípé kí á lè máa ṣe mọ́tò ní bíbà àwọn rò pé wọ́n ṣe kọ́kọ́ dá àwọn iléeṣẹ́ mọ́tò yẹn lẹ̀ ká ti máa gbìyànjú ká ti máa ṣe kó tó di pé wọ́n increase tàríìfù tòkunbọ̀. àwọn náà ti ìjọba àpapọ̀ ti gbé yẹ̀wò wọ́n ti rí pé kò sọ́nà díẹ̀ wọ́n ti dẹ̀wọ́ ẹ̀ díẹ̀ kẹ́ tó lè dí ọ̀nà kan pé ẹ̀fẹ́ yìí kan wọlé ẹ̀ ti máa ṣe ti yín nígbà tá a ṣe Volkswagen ní Kaduna lọ́jọ́ tá a ṣe Peugeot ní Kaduna ó wà káàkiri tá a rà ṣùgbọ́n tá a bá ti bẹ̀rẹ̀ sí ṣe kárí báyìí kọ́ má ìdátì lóòkun yẹn dúró torí ọ̀rọ̀ wọn fúnra wọn kò yẹra wọn àwọn ìjọba àpapọ̀ tó bá yẹra wọn ni ẹ̀kọ́ wọn gbé látọdún mẹ́jọ ẹ̀gbẹ́ láti ọdún méjìlá sọdún mẹ́jọ ẹ̀tún ẹgbẹ́ kúrò lọ́dún mẹ́jọ ẹ̀rí bí tí wọ́n gbé sí wọ́n sì ẹ̀tún ẹ̀rẹ́ fowó kún tàrífù kọ́ fọ̀rọ̀ tàrífù lẹ́bù ṣe wà lọ́wọ́lọ́wọ́ báyìí tàrífù wọn ṣùgbọ́n ká bẹ̀rẹ̀ sí wọn ayé tó ń produce ọ̀nà àwọn Chinese kan ti wá lóyún sí wọ́n bẹ̀rẹ̀ sí máa ṣe mọ́tò ẹ̀ bẹ̀rẹ̀ sí ṣe ná káwọn aráàlú nípa ẹ̀ ti bẹ̀rẹ̀ sí ṣe kẹlẹ̀ fọ́nràlú láǹfààní tó bá wù mí máa lè tán ṣe ń bí tó bá wù mí máa lè tó wà lókè kún èrò bẹ̀ ni pé bó bá ṣe mọ lògùn ṣe mọ ẹ má tù apá sí nǹkan níbi ká dúró sí
mọ́tò Chinese lè máa wù mí láti lò ó lè di Japan ló wù mí láti lò ṣùgbọ́n kí wá ní ẹni tó gbọ́ fẹ́ ṣe mọ́tò Nàìjíríà tẹ̀lẹ̀ tilẹ̀kùn mi tó ń bọ̀ èmi ò fọ́ sí yẹn. ẹ̀wá kan pa pé mọ́tò báyìí náà gbọ́dọ̀ tó bá lówó ni kò ṣe ṣe ó bá wọ̀ láti ra pijó kó ra pijó bá wọ̀ láti ra Volkswagen kó ra Volkswagen ṣùgbọ́n kọ́ máa kàn pa pé ọgbọ́dọ̀ fìyà jẹ aráàlú. tí a bá wò ó a rí i pé ní Nàìjíríà àwọn èèyàn sọ pé nǹkan ìjọba ò lè dáa àfi tí wọ́n bá tà ṣé dandan ni kí ìjọba ta tó ní àbí kí wọ́n lease nǹkan tó ní kí ló ṣe tó jẹ́ pé ìjọba tẹ́wọ̀n aláwọn tó ń ṣiṣẹ́ ministry federal aláwọn tó ń ṣiṣẹ́ ní state ìjọba náà ń ṣiṣẹ́ fún ṣé ìjọba náà ló gbà náà sọ ṣé kí ló dé tẹ́ pé nǹkan ìjọba àfi tó bá di tàdá ni. tó ṣẹlẹ̀ ni pé àwọn ìjọba fúnra wọn náà máa ń ba nǹkan ara wọn jẹ́ tẹ́ bá wò gba ayé Nigerian Airways àwọn òṣìṣẹ́ director the ministry níbi ìjọba àpapọ̀ tó bá fẹ́ travel á dí àwọn tó ra tíkẹ́ẹ̀tì láǹfààní láti sanwó ra tíkẹ́ẹ̀tì ọjọ́ wọlé àwọn máa kóra kún bẹ̀ àgbà tó jẹ̀bẹ̀ pa tó kú. tẹ́ bá wà àwọn airline tó ń lò níṣẹ́ àwọn tọ́lẹ̀ yáwó lọ́dọ̀ àwọn báǹkì tó fi ń ṣiṣẹ́ ọ̀dákú kò sí bọ́ strike nínú ẹ̀ ó ń lọ. so iṣẹ́ ìjọba wọ́n máa ń ṣe pé kí ló kàn mí iṣẹ́ ìjọba ni ṣùgbọ́n tí ọba lọ yáwó tó máa fi ṣiṣẹ́ kò ní bá kíṣẹ́ bàjẹ́ ìyẹn ló fi di pé gbogbo nǹkan ìjọba wọ́n máa ń ṣe bó ṣe wù wọ́n ni ẹ bá rí dírẹ́fà tó wà mọ́tò federal government ó máa bí mọ́tò jálẹ̀kùn ẹ̀ ni ṣùgbọ́n wá pé mọ́tò company tó mọ̀ pé tó bá bàjẹ́ wàhálà dé nìkan fowó oṣù àbí kan fi ẹ̀gbẹ́ àti owó oṣù wọn tó ṣe kò ní wàhálà so nílùú òkèdè kẹdẹ̀rí lòkun ọ̀tẹ̀ ìjọba máa ń jáwọ́ kò láwọn nǹkan míì ni gbogbo ẹ̀kọ́ ìjọba máa ń kówó lé lórí a máa ń tì í ta láti lè rí ẹ̀kún nínú owó tó bá kó síbẹ̀ kí owó tó ń ná kó lè yanjú